kí gbogbo wọn gbogbo ọmọ rẹ̀ ẹ̀wọ̀n sọ ẹ̀wọ̀n sọ àkúrẹ́jú àkúrẹ́jú àbíyẹ̀dẹ̀ ẹ̀jọ̀ bá ojú gbogbo lọ́wọ́ ní ìgbà òkúrẹ́pọ̀ máa wọ̀ ní. ọdún tí àwa Ìjẹ̀bú tí a máa ń mú lọ́kùnkúndùn tó jẹ́ pé tí ọdún yìí bá ń bọ̀ a máa ń ṣe ní ọjọ́ kẹtàléyà tọ́dún yìí bá ń bọ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú nílé lóko both home and abroad ló máa ń wá sílé. ìrẹ́pọ̀ tó máa ń fà láàrin gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú pátá because gbogbo ọmọ Ìjẹ̀bú ló ní ẹgbẹ́ tiẹ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe kì í dẹ̀ ṣe pé ètò bá wù èèyàn náà ló fi máa ń ṣe bẹ́ẹ̀ tó bá wù èèyàn náà ṣá ṣùgbọ́n ọjọ́ orí ló fi máa ń tò ẹgbẹ́ tiwa ń sìn yín ẹgbẹ́ Gbọ́ba Níyì ni àwọn tó bí ní 1962 63 64 so àwa la kóra pọ̀ tá a tiwa ní ọ̀rẹ́dẹ́gbẹ́ tá a fi ń ṣe ìdí pàtàkì tá a dẹ̀ fi ń ṣe ni pé láti tá a bá ṣiṣẹ́ lọ títí ó yẹ kí a wá sílé láti wá gbé ìlú wa lárugẹ gbogbo àwọn tá a wà ń bí nǹkan biribiri oríṣiríṣi la máa ń fi àsìkò yìí ṣe sílùú tí ó jẹ́ pé àwọn aráàlú wọn á máa jẹ àǹfààní ẹ̀ so ó dẹ̀ jẹ́ ìṣe tá a bá lọ́wọ́ àwọn bàbá wa táwa náà gùnlé lórí tá a bá wọn ṣe lọ ẹ̀yin náà rí bó ṣe wà yìí ń sìn pé ó mú ìrẹ́pọ̀ ìdùnnú láàrin àwọn ọmọ ìlú. ayẹyẹ yìí ó tún dùn ju ó tún lárinrin ju ọdún tó kọjá lọ ó dùn ó lárinrin ju ọdún tó kọjá lọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run dẹ̀ bá wa lọ́ra ẹ̀mí kábíyèsí Àwùjalẹ̀ wa kí bàbá pẹ́ láyé kán pẹ́ lórí ìtẹ́ bàbá wọn àṣeyíṣẹ́ mi ò Ọbanẹ́yẹ o. For me, the Ojude Oba event signifies a number of things. First is to continue to deepen and enrich the culture of the Ijebu people, and of the people of Ogun State, and of the people of the Yoruba land in general.
And that's the beauty of this event. It epitomizes the richness and the deepness of the culture of the Jebu people. My prayers for Ojale is for God to continue to keep him in good health. He's very advanced in age now, and it's no joke to be the longest ruling monarch in the world. So, but I thank God. And then also, àwọn bàbá wa tó ti lọ, so ìpàṣẹ tí wọ́n ṣe nígbà yẹn náà ni àwa náà tẹ̀lé sáré ni pé bọ́yé ṣe tó fi sára ẹ̀ sí làwa náà ti bẹ̀rẹ̀, so àwa náà dẹ̀ ti ń tọ̀sẹ̀ lọ fún àwọn tó kọ́ lẹ́yìn wa náà kọ́ lè rí gbèsè táwa náà gbé kọ́nà kan lè follow step yẹn, so rẹ́gbẹ́rẹ́gbẹ́ ò ní bàjẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́ wọn náà bá a lọ́ra ẹ̀mí bàbá wa Dr. Sikiru Awùjalẹ̀ Ọ̀gbẹ́gbá Adétọ̀nà MFR Ọ̀gbẹ́gbá the second, so kọ́nà bá a lọ́ra kọ́nà yẹn kẹ́mi wọn kó gùn oore tó ń ṣe fún Ìjẹ̀bú yìí oore yẹn kò lè parí tí ayérayé kọ́nà bá wà pẹ̀lú wọn kó bá dúró tì wọ́n kílẹ̀ wọn kọ́nà wọn má dàrú, so mo dúró bẹ̀rẹ̀ náà. Irúkẹrẹ á pẹ́ lọ́wọ́ wọn àṣẹ ìṣàmọ̀dún tó bá dọdún tó ń bọ̀ àtúpàdé báyìí náà ni. So àwa adúpẹ́ lọ́wọ́ bàbá wa aláyélúwà bàbá Ọ̀gbàgbà tẹ̀ wọlẹ̀ a kí wọn pé a ti ṣọdún èyí o a tún ṣe miss nínú ọlá nínú owó nínú àlàáfíà a ṣe iṣẹ́ mi lórúkọ Jésù. ọ̀tá ṣe máa rí iná ọlá kúrẹ́kú sí ọlọ́run rẹpẹtẹ. ìyàwó ni bọ́bá kú wà rárá. alájà tó wà. Aya Míkì ṣọwọ́ mi bámi ṣètọ́jú ọmọdébù bá ń kọ́lé kó máa lọ bẹ́ẹ̀. Ẹ bá mi kí ṣọwọ́ mi. Akéwèjẹ bàbá mi yìí ṣọwọ́ mi. Ó ti mú kan lé ẹ, wọn ò lè bá ẹ lójijì rárá ní ṣọwọ́ mi. Abíọ́dún, ọmọ Dàpọ̀ Abíọ́dún, ìṣẹ́sẹ́dásí, ọmọ Ògùn State, ẹ ṣètọ́jú Vice President Shettima, Jamiu Sanusi. Àgbẹ̀dọ́gbàdì lẹ́yìn abẹ́rẹ́ ló lọ mú wá. Bọ́lá ṣẹ̀dá aṣíwájú ní ṣíṣítù ìyá. Bọ́sà fún aṣọ́dá owó lórí ìṣòro. Kò ní gbàgbé báyìí ṣe àmẹ́ ń bọ̀. Kò má ní gbàgbé báyìí ṣe àmẹ́ ń bọ̀. Sọ́fíà tì máa bò bẹ́ẹ̀ tó mú pẹ́. Ìwọ́n kan dá ṣe fàárí náà. Aṣíwájú kólúwà máa jẹ́ ìṣòro. Bọ́pàá ìfọ̀tà ṣe fàárí náà. Ibrahim. Bọ́pàá aṣíwájú àwọn ọmọ ẹgbẹ́ bí dúró jayé. Ló gbà ó owó lẹ́jọ́ yìí, òdìgbà tẹ́ bá ń ṣe. Aṣíwájú lè jẹ́ bọ́bá fún wa, aṣíwájú lè jẹ́ nínú gbogbo ẹ̀dá mi lẹ́yìn, aṣíwájú lè jẹ́ aṣíwájú. Number one citizen, gbogbo Ògùn State. Ó dàbọ̀ òjìrì. Tó bá ti dàbọ̀ làjẹ́rì. Ẹ̀yin ti dàpọ̀ Abíọ́dún. Pápá ṣáájú máa ṣàmọ̀ lọ́wọ́. Bọ́bá fún wa, ìlẹ̀kẹ̀ yìí tí wọ́n méje, ewé ayò. Àtẹ̀wé àjọkò jẹ́ méje, ṣáájú máa ṣàmọ̀.
Kìlọ̀ ní tó lọ gbẹ́dọ̀ kí sì má di ìjẹ̀bá. Yèyé má lọ bú wa. Èyí táyé ṣe nílẹ̀ ayé mi, èmi ò lè ṣe. Kìlọ̀ ní tó lọ gbẹ́dọ̀ kí sì má di ìjẹ̀bá. Mo sún mọ́lá, àdìdì. Báwo lè sì gọ́ ọ̀gbọ́nà? Lọ́gùn ṣe ètò ọmọba Dàpọ̀ Abíọ́dún. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀ súnmọ́ bí ẹgbà mi lọ́wọ́ ẹgbẹ́ mi náà lọ́wọ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Inú mi dùn wípé mo rájọ òní. Inú mi dùn wípé òní ṣojú rẹ̀ gómìnà congratulation àbámọ̀ ọ̀pọ̀ ẹ̀ka. Congratulation. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Túndé ọgbọ́n tó fẹ̀yìn rìn lọ olùmọ̀gbẹ́rẹ́ wà ní kò sá àgùntàn tí ò bá yàgò fún tó bá fojú di ìhùwà gbò imú ẹ̀ àdùfẹ́ ẹ̀ jẹ ní. Ọmọ Dàpọ̀ Abíọ́dún olúwa. Ẹgbẹ́ Jàdùmọ́dù ọmọ ọba. Ẹ jẹ́ kí gángan pàdé ẹ̀ sọ ìlú ọmọ ìyá kì í ṣe wá. Kò máa ń gbé sọ́ndún. Kò máa ń lọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ ọba náà Diamond Akílẹ̀ Ìjẹ̀bú obìnrin Diamond. Diamond kò mẹ́rin náà dùn. Dáìwá ìṣọ̀lá tó gbé mú sí ìlú. Olóṣèlú nínú òdòdó ẹ̀jọ̀wọ́ ẹ̀ má ṣe dá wọn ló èṣù ló kó sí wọn lágbárí. One day.
ṣẹ̀tẹ̀ obìnrin akílẹ̀ Ìjẹ̀bú tẹ́tẹ́ yìí ti wọ́n bá ṣẹ̀tẹ̀ obìnrin akílẹ̀ Ìjẹ̀bú tẹ́tẹ́ yìí ti jẹ́ ẹ ti máa lù wà lólùgbèjà tẹ́tẹ́ yìí jẹ́ o ẹ ti ṣòro jèrè láyé mi. Oya bọ́ba ṣẹ̀tẹ̀ o, bọ́ba ṣẹ̀tẹ̀ obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Oya kí ni bolo, ẹ̀sìn bolo, àbolo ń bò ṣe, gbogbo mẹ́lẹ́rẹ́ wẹ́wẹ́. Ọlọ́sọ náà mọ̀ fẹ́ tiwa, ẹsẹ̀ mi à ń fẹ́ tiwa. Ọ̀rọ̀ ìgàn ló wà níbẹ̀, ẹ̀jẹ̀ dáadáa. Tálódé ò kápẹ́yẹ fún lóye ló tán. Ẹnu kẹsà ń dà méjì, ẹ̀dùn ṣàkà eléré. Oníṣọ̀lá àdó, oníṣọ̀lá àdó ìṣà, ṣòkòtò eléré. Ọ̀mọ́lẹ̀ gbogbo wọn ni wọ́n fi bá tápá. Arábàáyọ̀ lẹ́gbẹ́ wọn. Ìmọ̀lẹ̀ ṣòun ṣẹlẹ̀ yàn. Kọ́ máa rìn kọ́ mí ayọ̀. Fálẹ́lẹ́ kọ́ máa rìn kọ́ mí ayọ̀. Àfàlà. Arábàáyọ̀ ìmọ̀lẹ̀ obìnrin rere lẹ́yìn. Obìnrin rere lẹ́yìn. Ìṣọ̀lá bàbá tó dá ẹni tí mo rí ọ̀hún tí ìrì ara bá ń bí wá sí ìwà yídé o olórí ọmọọba Arọ́báyọ̀ bóyá Arọ́báyọ̀ ẹ̀rọ kú sí wọn lọ́rùn rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. Àyíké ara ẹgbẹ́ Arọ́báyọ̀ obìnrin ẹ̀sọ̀ fún ẹ̀ àti Ìjẹ̀bú èmi ló ń bá máa ń ta oorun ìlànà ìlànà ojú níbi bàbá ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n èmi ló ń bá máa ń ta oorun ìlànà ojú rí wọ́n gbàdùn ẹ̀ wọ́n jí sọ̀rọ̀ tó kún tó lànà tó máa ló ń lò ní ìyá gbọ́dọ̀ ojú rí adarọ́ Arọ́báyọ̀ lọ́sàn tó gbé ọ̀rọ̀ ni ẹ jẹ́ kó máa dún wẹ́lẹ́wẹ́lẹ́ àrọ́bá ń bí àyè. Ọlọ́dún gbọ́dọ̀ bàbá àbá ẹnì kan ká àbí mọ́gbàgbẹ́ àbí mọ́gbàgbé. Ìyálòdè ẹgbẹ́ wọn ní chief mrs tèmi tó bá sọ́ni. Yèyé Adéṣẹ́wà gbogbo ìfúnná bóyá Adéṣẹ́wà bóyá tó bá ṣe báyìí àrà ló ta ṣe báyìí. Yèyé Adéṣẹ́wà ìyálòdè ọba obìnrin ìyálòdè ẹgbẹ́ Arọ́báyọ̀ obìnrin lọ́sí ẹ̀tún rẹ̀ ìyálòdè ọba obìnrin ẹ máa gbọ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́ mi àbú ẹ kiri ìkú mọ́ òṣò lára wa. Ìyálòdè lọ́jà owó kò lọ́ mẹ́ta ètò ìmọ̀ṣọ́. Yàrá bá lù gógógógógó, yàrá bá yú bí. Use your glow, use your glow, use your glow. Àkàkà. Alága. Jagunmọ́lú ni wá òwe, Jagunmọ́lú ni wá òwà, ẹni ò mọ̀ wá kó wá wò wá o, Jagunmọ́lú ni wá. Bóyá akílẹ̀ wá, akílẹ̀ tírì, akílẹ̀ fọ́, akílẹ̀ five, akílẹ̀ six, akílẹ̀ seven, akílẹ̀ eight. Àgbà ó ti sún fáínálì.
ó ti kúrò ní tàtijọ́ ìṣọ̀lá tó ń gbé mú sí ìlú ìdùn àìláwì joshua ẹ̀jẹ̀ lọ bá mi dà. síbí bọ́ọ̀kà sílẹ̀ fún láyọ̀ ọ̀nà ṣe bí wọ́n ti yọ ilé ìlà fún gbogbo.
kí gbogbo wọn gbogbo ọmọ rẹ̀ ẹ̀mọ̀ sọ́ọ́ Aku